Ẹ̀yin tèmi lórí movie review segment la wà. Ìwọ tó bá ti wo movie ìyá tètè lọ wo movie yẹn. Imagine nígbà tí ìyá dá ọmọ tọ́, ọmọ mẹ́ta, ó dá ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tọ́. After 20 years, bàbá wọn wá padà wá. Ó ní pẹ́pẹ́sẹ́ òun fẹ́ máa tọ́jú àwọn ọmọ wọn. Ta ló ń ṣe bẹ́ẹ̀? Àwọn ọmọ náà tún wá yọ̀dájú ọmọ, àwọn náà tẹ̀lé bàbá wọn lọ. Ẹ wo, abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ o. Ṣé rí èyí àkọ́bí yẹn ló ti wà pọ́n mọ́ jù. Òun ṣàyàrí ni pé bàbá àwọn kinní kan, òun fẹ́ tẹ̀lé bàbá àwọn lọ, kinní kan ṣe kinní kan. Ṣùgbọ́n ìyá yẹn jìyà púpọ̀ lórí wọn. Ẹ wo, ẹ jẹ́ ká lọ wo movie yìí kẹ́lẹ̀ wí pé ẹ̀kọ́ púpọ̀ pọ̀ nínú movie yìí láti kọ́. Ìyá movie tó wà interesting ni o. Ó wà emotional, as in ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ tẹ́ lè kọ́. Fún ìwọ single mother, o ní láti lọ rí movie yìí kó lè rí ẹ̀kọ́ púpọ̀ kọ́ níbẹ̀ gan-an ni. Ẹ̀kọ́ pọ̀ nínú movie yẹn láti kọ́ torí kò easy kéèyàn tó odidi ọmọ mẹ́ta. Ẹ̀yin náà ẹ wò odidi ọmọ mẹ́ta, kéèyàn dẹ̀ tó odidi ọmọ mẹ́ta. Lẹ́yìn kí bàbá kan wá dé lọ́sàn-án kò rú kan, kóun fẹ́ gba àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Àwọn ọmọ náà tún wá láàánú ìyá yẹn. Àwọn náà wá ń ṣe bó ṣe wù wọ́n. Kí ló dé? Bóyá ó dẹ̀ lẹ́sẹ̀ kan tí ìyá yẹn ṣẹ̀ wọ́n ni ló jẹ́ kó máa hùwà báyẹn sí ìyá yẹn báyẹn. Ọlọ́run á ṣàánú o. Ọlọ́run á ṣàánú wa. Orí Mide Martins TV ni movie ìyá wà, apá kìíní àti apá kejì. Apá kẹta náà ń bọ̀ lójú ọ̀nà. Ẹ jọ̀ọ́, ẹ lọ wo movie yẹn kẹ́ ẹ rí pé nǹkan tí mò ń sọ tòótọ́ ni mò ń sọ. Ẹ ṣé gan ni.